yẹn wò bóyá ẹ bá wá lè bọ́lọ̀ ń jà àfẹ́ mọ̀ tẹ bá lè bọ́lọ̀ ń jà àfẹ́ mọ̀ gbogbo ẹni tó bá bí yín gbogbo ẹni tó bá jẹ́ kí àjẹ́ gbogbo ayé yìí kó bí yín ẹ máa tán kò sẹ́ni tó lè bí yín tẹ̀fì ní tán n táwọn wá ni pé fíìmù yẹn ẹ jẹ́ kó jáde kẹ wá rí ní tí ó ṣe yín lórí ìran keje yín wàláì ọba tó láṣẹ yóò rí pé èèyàn yẹpẹrẹ làwa ọba yẹn ó máa gbogbo tá a bá sọ sí yín lára tá a sọ sínú ayé yín Ọlọ́run máa mú iṣẹ́ fún wa bó ṣe ń bẹ̀rẹ̀ ni o tó bá yá nísìn àwọn kan wọ́n sọ pé àwọn mùsùlùmí wọ́n ní oníjàgídíjàgan ni wọ́n oníkíní kan ni wọ́n oníkíní kan ni wọ́n sígbà tẹ́ ti rí wa pé à ń practice Islam salama peace a máa wòran wípé Ọlọ́run fẹ́ ká máa ba nǹkan jẹ́ òun lè fi ń ṣe gbúrú ìtẹ́ ń ṣe yìí ẹ ṣe mú aṣọ àwọn sójà kẹ́ ẹ fi ṣeré irú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ lè fi nǹkan tó lọ́run fi ṣòfin fún àwọn ẹ̀dá rẹ̀ tí ó ní ká máa lò ẹ lè fi ṣeré ẹ ní ṣerú ẹ̀ mọ́ kò wá jọ mí lójú wọ́n ti máa ń sọ̀rọ̀ ọmọkùnrin tipẹ́tipẹ́ ibi ń yà sí mi ń tẹ̀ ń yà sí ọmọkùnrin tán pé ní ọmọ Bello kíní kan kílógún rẹ̀ náà Fẹ́mi Adébáyọ̀ ọ̀tọ̀tọ̀ owó tó tún jọ máa lọrin ọmọ ọkọ̀ lọrin gangan indíjì Ìlọrin ni ẹ wọ ọmọ Fẹ́mi yẹn indíjì Ìlọrin ni ẹ bàbá tó bí ẹ ṣé bó ṣe ṣe tiẹ̀ nìyẹn tó bí ló kọ bàbá rẹ Bello ṣé bó ṣe ṣe nìyẹn tó bí ló kọ bàbá rẹ Bello ṣé bó ṣe ṣe nìyẹn ó ṣe tọpasẹ̀ bàbá rẹ bàbá yẹn tó bí ẹ Bello ṣé bó ṣe ṣe nìyẹn tí ó fi lẹ́yìn àbí àwọn níjọ́ táwọn èèyàn kan sọ pé òun polówó ọtí òun ṣe kíní kan ṣe gbá ọ̀sà èmi ò yà sí mo kàn wò ni torí mi ń ráyè kí n máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ àwọn èèyàn kan tẹ́ pé bí mùsùlùmí ni ọ ni bí kírísítẹ̀nì ni ọ ni àmọ́ bí àmì tí ẹ̀mọ́ tó ń ṣe gan bẹ́ẹ̀ ó sì jọmọ̀ lọ́rin tẹ́ bá fẹ́ ṣeré tó yẹ pé ìdí iṣẹ́ ńlá tí mo ń lọ́lẹ̀ ṣé bí kẹ́ ẹ máa ba nǹkan kẹ́ ẹ máa ba ẹ̀sìn jẹ́ ni ìwọ ọmọ kíló kọ́ ẹ kíló gbogbo eré ẹ̀ náà Fẹ́mi Adébáyọ̀ wọ́n ní wọn lo dàrẹ́tì fíìmù yẹn ò ní ṣerú ẹ̀ mọ́ ẹni tí ó bá da ọjà nù tí ó bá tú ọjà igbá àyà rẹ̀ náà kọ́ dànù tiẹ̀ làwọn yóò fi ṣe àríkọ́gbọ́n wàláhì ò ní ṣerú ẹ̀ mọ́ mọ́mẹ́ntì mo lè pè tí ń fẹjọ́ rẹ̀ sùn mí ní pẹ́ẹ́nì kankan Ọlọ́run la fẹjọ́ rẹ̀ sùn orògbò ti àráìfọ̀ àbí orògbò ti débi tó ń lọ àbí ilẹ̀ tí ó ti ṣú kí Ọlọ́run lè ṣe lé lẹ̀ ìwọ ọmọ Fẹ́mi yẹn tó tún jọmọ lọrin tó dẹ̀ mọ̀ pé àwa mùsùlùmí là ń lo kínní yìí ó sì ń pèrè ní mùsùlùmí ìwọ Fẹ́mi Adébáyọ̀ ọmọ kílókọ̀ ọba rẹ̀ ọmọ Bello ó dẹ̀ mọ̀ pé àwọn bàbá tiwa lágbàjì sọ kéèké ṣogún àgbàjì but nínú ẹni tó practice sunna tó practice òfin Ọlọ́run làwọn bàbá lágbàjì wà wọ́n dẹ̀ bí wọ́n ní pàkátà ń bẹ̀ yẹn ọmọ ilé Agaka tí àwọn àfáàwọ̀ àgbà nílé Agaka tí wọ́n jẹ́ àfáà fún bàbá rẹ̀ níwọ̀ ọmọ Fẹ́mi yẹn tó jẹ́ àfáà fún bàbá rẹ̀ ó wà rántí làkàyè ò pé ó ní làkàyè kò rántí pé èmi tó bí Ìlọrin irú kan báyìí mi lè ṣe o torí pé Ìlọrin nínú ìlú tó gbẹ́sìn lójú tí ó lè gbẹ́sìn lórí nìlọrin wà ìwọ ọmọ Fẹ́mi yẹn wọ́n wá so wá. tó àdúpẹ́ fọ́lọ́run mo kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire mo kí gbogbo ẹ̀yin ìjọ ẹlẹ́sìn àbáláyé bákan náà mo kí ẹ̀yin ẹlẹ́sìn kristẹni mo dẹ̀ kí ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí tèmi àti yín jọ jẹ́ ọmọ ìyá
ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe díẹ̀ ni torí pé tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí èèyàn gbọ́dọ̀ fọgbọ́n sí because ọ̀jọ̀gbọ́n làwọn tó ń gbọ́rọ̀ torí wọ́n máa nígbàgbọ́ pé tó o bá sọ tó o bá yin ẹni yẹn jù wọ́n á nítorí pé ó jẹ́ èèyàn rẹ ló ṣe sòdodo ọ̀rọ̀ tó o bá sọ tó o bá tàbùkù rẹ̀ wọ́n á lò ń lára rẹ̀ so nìyẹn sì gbọ́dọ̀ fọgbọ́n ṣe ṣùgbọ́n ẹyọ kan tí mo kàn ní nínú ìrìnàjò mi ni pé mi kì í torí pé èèyàn jẹ́ èèyàn mi ní tó bá jẹ́ àṣìṣe inú ìrìnàjò tó bá rìn mi ní fọwọ́ bò kí wá ṣe pé mo fi ń sọ pé bá torí pé mo gbẹ́jẹ nìyẹn lọ mò ń sọ torí jọ́ tèmi ní ó bá rìn torí mi ó bá mi kí lè bá rẹ̀ mi sọ fún mi torí mi ò rò pé nìkan bẹ̀ tó gbọ́tán tàbí tó máa ṣetán àkọ́kọ́ bẹ̀ bàbá wa Sheikh Habib Lágbàjì kọ́lọ́ jẹ́ mi bàbá ogun mo mọ̀ nífẹ̀ẹ́ bàbá yẹn gan mo nífẹ̀ẹ́ àfà yẹn gan wàláhì tàláhì summa billahi la huwa bí mo ṣe wà yìí èmi ò ń fọ́ fàáfà o èmi ò ń fọ́ fún wọn o mùsùlùmí ni mí but èmi àtọ́lọ́run mi nìkan lájọ nírapọ̀ èmi àtọ́lọ́run mi nìkan ni mo because ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ tó já síwájú ẹ̀sìn kò ní ó fẹ́ máa yóò fẹ́ máa discourage yín kù lọ́nà ẹ̀sìn mi bí mo ṣe wà mi ò ní permanent pé àáfàá kan ní ṣàdúrà fún mi èmi ń bọ́lọ̀ mi sọ̀rọ̀ direct ni so tí n bá ní special program mo lè pe àwọn ìjọ mosque mi ẹ wá ṣe prayer fún mi ó tán wọn bí àáfàá kan wà ní Thursday àáfàá kan wà ní Friday àáfàá tó pé sọ̀rọ̀ rẹ̀ gánfẹ́ ju tèmi lọ ṣé ni màá lọ kọ́rọ̀ mi bá ẹ sì jẹ́ lọ kọ́rọ̀ mi bẹ́ẹ̀ ní tí ọba mi yanjú ẹ̀ direct kí n lọ kó bọ́lọ̀ kò sí nǹkan kan àdúrà ń gbà àwa la lè bẹ Ọlọ́run bó ṣe yẹ ká bẹ̀ bẹ Ọlọ́run nílànà tó bá mọ̀ kò síbi tọ́lọ́run ò sí kò sì sẹ́ni tí ò lọ́lọ́run tó bá ti bó ìgbàgbọ́ rẹ ló máa mú Ọlọ́run rẹ dá ọ lóhùn so ibi tó bá fi gbàgbọ́ ẹ sí ibẹ̀ ló máa bá that's my own belief so kì í ṣe pé lè mo fi ń against àfáà kan tàbí mo fi ń against wòlíì kan tàbí mo fi ń against ẹlẹ́ṣin àbáláyé kankan èmi ò lè sọ pé kò sóògùn mi sọ pé kí kálukú má ṣe nǹkan tó wù ṣùgbọ́n to me kálukú ló mọ tó bẹ́ẹ̀ lẹ́dẹ̀ẹ́ mu so I thank God at this age and at this level mo ṣe ń dúpẹ́ mo wà nínú ọlọ́pẹ́ mi ní nǹkan kan mi jẹ́ nǹkan kan ṣùgbọ́n mo nígbà pé Ọlọ́run tó ń dá mi lóhùn látìgbà tó ti ń dá mi lóhùn definitely kò padà lẹ́yìn mi 2024 tàwa yìí ló máa pé 20 years tí màmá mi kú ó máa pé 10 years tí bàbá mi kú so mo dẹ̀ ń live látìgbà yẹn káàtì ẹ̀ ní mò ń live tẹ́lẹ̀ mi lè dá live torí pé àwọn òbí mi wà láyé so láti 20 years tí mo ti wá ń bá bọ̀ títí dì sìn torúkọ mi ò bàjẹ́ mo lè má ní mọ́tò kí n má ní ilé ńlá kí n má lọ lu òyìnbó but orúkọ mi ò bàjẹ́ èmi náà dẹ̀ ń bẹ́gbẹ́ pé so why not ti máa rí pé sìn ti máa ní Ọlọ́run ò ṣe tèmi ti máa ṣe lọ kọ́rọ̀ mi bá ẹ̀dá ẹgbẹ́ mi kan I'm not kind of person so mi ò fọ́ fún lórí kankan ṣùgbọ́n èèyàn máa ń ní ẹni tó máa ń jẹ́ olólùfẹ́ èèyàn so nínú àwọn àfà tó jẹ́ olólùfẹ́ mi tí mo lọ́ọ̀fù ni bàbá Sheikh Habib Lágbàjì wa tí mo fẹ́ yọ lò nìyẹn látàrí àwọn ọ̀rọ̀ tí mo máa ń gbọ́ lẹ́nu wọn àti ìhà tó máa ń kọ sọ́rọ̀ àti ìhà tán kọ sínú Islam that's why tí mo ṣe lọ́ọ̀fù bàbá yẹn mo lọ́ọ̀fù wọn dákú so ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́lẹ́kejì ń bẹ Barrister Fẹ́mi ọmọ Adébáyọ̀ oh I love the brother mo kàn lọ́ọ̀fù ẹ̀ I don't know the reason why mo love ẹ̀ I thank God Fẹ́mi Adébáyọ̀ sí nínú ẹni tó yẹ kí n love torí wípé most of people máa wò pé torí pé àjọ ń ṣe tíátà firstly character mi àti wọn ò papọ̀ ṣùgbọ́n ẹyọ kan tó máa ń jẹ mí lógún jù bàbá mi máa ń sọ nǹkan kan fún mi pé ká bímọ nílé ọlá kò pé kọ́ mọ ó dọlọ́lá láyé ká bímọ nípò tálákà kò ní kọ́ mọ òun ó tòṣì ṣùgbọ́n mo tí wọ́n bá bí tó bá túnra rẹ̀ bí irú ọmọ bẹ́ẹ̀ ló máa ń dépò àtàtà so kì í ṣe pé torí pé bàbá Fẹ́mi jẹ́ onítíátà ló jẹ́ kí tíátà ló jẹ́ kí Fẹ́mi rọ́wọ́ mú nínú àwọn onítíátà ìjẹ́ onítíátà bàbá Fẹ́mi nǹkan méjì ló submit sí láìfù Fẹ́mi Adébáyọ̀ àkọ́kọ́ submit ẹ̀ pé ó jẹ́ kó tọ kádàrá yẹn kó wá sí ìmúṣẹ fún ó jẹ́ kí ìrìn àjò rẹ̀ ó yá méjì tó jẹ́ náà nìyẹn bàbá ẹ̀kọ́ ló sọ di ń tọ́da Ọlọ́run ló sọ di ń tọ́da àti ń tá a kọ sílẹ̀ fún àtàyàn mẹ́ẹ̀ nínú ayé
ṣùgbọ́n ní sábàbí ni bàbá ẹ̀ torí tí kádàrá ò bá ṣe ìgbàgbọ́ mi ni pé sábàbí ló máa lédi kádàrá débi tó ti máa ṣe. That's my own belief. So tó o bá fẹ́ sọ̀rọ̀ fún onílàákàyè má sọ àbọ̀ síbẹ̀ o torí ó mọ̀ bóyá àbọ̀ níbẹ̀ bóyá kò sáàbọ̀ bẹ̀ tẹ́lẹ̀ ẹni tẹ́ ẹ bá sọ àbọ̀rọ̀ fún Yorùbá ní àbọ̀rọ̀ lásọ fún làákàyè tó bá dínú ẹ̀ yóò dòdì ní wàhálà ẹ̀rọ ni ẹni tí àbọ̀ bá ń bẹnu ẹ̀ tẹ́lẹ̀ lẹ́ẹ̀sọ àbọ̀ fún yóò dòdì ní tá ẹ pa àbọ̀ tí ò sáàbọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ bá sọ àbọ̀ bí àbọ̀ náà ló máa wà ń bẹ̀. So wọ́n bí Fẹ́mi Adébáyọ̀ wá tún ara rẹ̀ bí ìlú ṣe dókè iná Ọlọ́run ṣe gbàdúrà rẹ̀. So olólùfẹ́ mi làwọn méjèèjì reason tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nìyẹn torí pé aspect tí mo ṣe love wọn tí mo ṣe ń bá wọn ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Then ìgbà tí Fẹ́mi Adébáyọ̀ gangan wá dókè tán mo mọ iye ọmọ iṣẹ́ tó tara Fẹ́mi Adébáyọ̀ dìde táwọn náà lè bọ́ tàbá tí wọ́n lè fọwọ́ sọ̀yà pé lórúkọ mi èmi lọ́lọ́run lò fún lágbájá tó fi dìde tó fi dókè. Ó wá jẹ́ aṣíwájú rere táwọn ọ̀dọ́ máa ń ṣúgbà tó máa ń kó ọ̀dọ́ mọ́ra tó máa ń bá ọ̀dọ́ ṣe. Èmi àti wọn ò lájọṣepọ̀ much lẹ́yìn pé tó bá fẹ́ ṣiṣẹ́ tó bá pè mí ilé ìtàn bá rí mi ń bẹ̀. So ṣùgbọ́n pé èèyàn máa ń nífẹ̀ẹ́ èèyàn wàláì mo nífẹ̀ẹ́ wọn. Astagfirullah n tí mo fẹ́ sọ ìkó yẹ kí n sọ but káwọn èèyàn lè máa mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ kì í sọ̀rọ̀ fẹ́nu mo sì lọ gbé bùkátà bá wọn rí tí wọn ò bá mi gbọ́. So tábà pé torí ẹ ti máa ń believe pé tá a bá ti ń pọ́nyàn tàbí tá a bá ti sọ pé èèyàn dà tàbí tá a bá ti sọ pé èèyàn wà òkè definitely irú ẹni bẹ́ẹ̀ ó ti gbowó fún wa tàbí ó ti ná nínú owó ẹ̀. Kò sí artist kankan tí mo lè lọ gbé bùkátà bá mi ìfẹ́ mọ́ tó ní ṣùgbọ́n torí pé mo nífẹ̀ẹ́ máa nìyẹn. So kì í dẹ̀ ṣe pé àìfún mi rẹ̀ kì í ṣe pé ó fi tàbùkù mi tàbí ó fi sáhun sí mi. Àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ during that time tó jẹ́ àrùn ojú tèmi náà rí don't fi give excuse. So táàsì rẹ̀ kọ́ lọ́hùn òbò tó bá dé lọ́la ilé ìgbélé síta so I don't bloody care. Mi ò lè sọ lọ́jọ́ orí ṣùgbọ́n mo mọ̀ pé inú ayé Ọlọ́run fi wá jura wa lọ. That is me. Tí omi ìdẹ̀ láti pamọ́ kan bẹ́ẹ̀ tí pé máa sọ pé ibi tó kàn ju àmì ti so bẹ́ẹ̀ mo ti lọ ká. So tó bá kọnu síyàn tí ò bá láǹfààní àti fún èèyàn mí pé kò lè ṣe fún ọmọ láíláí nínú ayé lórí ọmọọba Fẹ́mi Adébáyọ̀. Now kí wá ni mo fẹ́ yọ ló ń bẹ̀ tó jẹ́ kí n jáde síta ọ̀rọ̀ kan tí mo gbọ́ ọ̀dọ́mọkùnrin kékeré kan ni ló kọ́kọ́ sọ nǹkan kan ọ̀rọ̀ tó sọ yìí bó ṣe dáa tó kò lágbèkalẹ̀ àti pé sọ̀rọ̀ yẹn dáa mo wá bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ contribute tàbí tẹ́ bá fẹ́ drop comment ẹ má drop lórí ìfẹ́ ẹnu ẹ kàn sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí ẹ sọ̀rọ̀ ilá billahi wa rasuluhu ẹ̀yin tẹ́ bá jẹ́ kristẹni ẹ sọ̀rọ̀ nípa nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ̀ ẹ̀yin tẹ́ bá jẹ́ ẹlẹ́sìn àbáláyé ẹ sọ̀rọ̀ pẹ̀lú wípé inú mímọ́ lẹ fi ṣe ń tẹ́ gbé dání ìdá ò fẹ́ drop comment ni o ò fẹ́ jáde lórí ọ̀rọ̀ yìí ni o. A lè sọ pé ọmọ yẹn ọmọ tí ń ṣe a lè sọ pé kò mọ̀ ń tọ́sọ láìdá tàbí mọ̀ ní dáadáa ṣùgbọ́n mo mọ̀ pé Barrister Fẹ́mi Adébáyọ̀ ò ní sọ nǹkan kan torí pé bí ó ṣe tó ìní ìjẹ́ kó bínú ṣùgbọ́n bó ń tí ó ṣe mọ̀ ìní ìjẹ́ kó ní sùúrù. Kọ́kọ́ lọ mọ̀ nǹkan kan dájú àti gá rọrùn gan àti gá kí mo ló ṣe ó rọrùn gan ṣùgbọ́n tó o bá ga tán báwo ló ṣe fẹ́ maintain gíga yẹn tí ó fi pẹ́ lọ́wọ́ rẹ̀ tí ó fi ní borúkọ rẹ̀ jẹ́ tí ó sì ní borúkọ ìdílé rẹ̀ jẹ́ ó kọ́kọ́ ṣe pàtàkì nínú ayé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa mo fẹ́ ga la máa ń lé nínú ayé a kì í lé báwo ni gíga yẹn tá a bá débẹ̀ báwo la ṣe fẹ́ tó. Ọ̀rọ̀ gíga dàbí ọ̀rọ̀ yahoo tó ń wá miss báwo ló ṣe fẹ́ gbowó lọ́wọ́ client ó wá gbowó tán báwo ló ṣe fẹ́ ná tó kò ní ló mọ̀ràn ogun ò ní láròjinlẹ̀ tó bá gba 200 million ní ìsinyìí bí ìgbà tí ò ní tán ni ó lè kọ́kọ́ lọ sanwó hòtẹ́ẹ̀lì ọdún kan lẹ̀ different olóṣó ni ó máa gbé wá mọ̀mọ́ káàkiri gbogbo club ó wá nígbà tó owó yẹn bá tán kójú rẹ̀ ó tó wálẹ̀
mélòó nínú àwọn olóṣó tó náwó fún ni ó ṣàánú rẹ̀ tádàwó bá dé bá lọ́la àti pé ṣé bóni ṣe rí sọ́la tó lè rí bẹ́ẹ̀. dífá fún gbogbo ẹni tí ń bá ń ga láyé kọ́kọ́kọ́ máa lọ gbá rìsáàsì lórí báwo ló ṣe fẹ́ torí àjò ayé ẹ̀ lórí tí ọmọ ilé pọ̀ yọmọ ilé bí ó ṣe ga sí yọmọ ilé bí ó ṣe ní wálẹ̀ yọmọ ilé bí ó ṣe ní bàjẹ́. ààrẹ orílẹ̀-èdè lẹ́nìí ó lè kọ́ ganú ayé gbogbo ibi táwọn èèyàn ò fojú sí lọ́rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ nígbà tí ó ti gàdé ibi tó gàdé ṣé wọn ò ti máa fojú sí ṣé wọn ò ti máa wò tán sọ̀rọ̀ rẹ̀ kù lẹ́nu aráàlú kódà tó bá ṣe tó dáa ju bó ṣe ń ṣe yìí lọ á sọ nípa rẹ̀ lórí kò sẹ́ni tó lè tàyé lọ́rùn tó lọ́gàn tó dá wa tẹ́ wa lọ́rùn. ẹyọ kan tèmi kàn fẹ́ sọ fún ọmọdé yìí ni pé tán bá rán mọ́ṣẹ́ ẹrú ó yẹ kó fi tọmọ jẹ tó bá tiẹ̀ ní nǹkan kan tó fẹ́ observe fún àgbàlagbà tó jùlọ lọ́jọ́ orí kódà bẹ́ẹ̀ nìyẹn ṣe tí ò dáa alẹ́ tó àti sọ fún un ṣùgbọ́n ìgbékalẹ̀ ó ṣe pàtàkì ṣùgbọ́n tí màá kàn sọ fún wọn ni pé ibi gíga ìwọ náà ń tọ́ lọ yẹn o nígbà tó bá débẹ̀ ó rí bí ṣe máa ń rí tí màá sọ fún ẹ nìyẹn mi ì lésì kankan tí màá fún ọ torí ó deserve èsì kankan lẹ́nu mi ṣùgbọ́n tí ń jẹ́ gíga bí a ṣe ètò bí a ṣe rìn ìwọ náà tẹ̀lé yẹn wọ́n ní ọmọ tó níyà òun ọ̀la bàbá òun lówó lọ́wọ́ bàbá ń sọ fún pọ́nmọ mú sùúrù ọ̀rọ̀ yóò tó jà ẹbí kéèyàn ti là kó lówó mọ́kànlú jáyé ẹ̀wọ́ náà ń bọ́ abẹ́ tẹ bá fẹ́ correct èèyàn nípa ẹ̀sìn tẹ bá fẹ́ correct èèyàn nípa ìlú ẹ̀ tẹ bá fẹ́ correct èèyàn nípa ẹ̀yà rẹ̀ oníbẹ̀ ṣe lè correct ẹ̀ àti pé ẹni tí ò bá ṣe nǹkan tí nǹkan rẹ̀ ò bá bọ́ sọ́wọ́ rẹ̀ nínú ìlú rẹ̀ ẹ kọ̀ọ̀kan dandan pé nìyẹn já láì dá ó lè má bọ́ sọ́wọ́ tiẹ̀ kó bọ́ sọ́wọ́ ẹlòmíì ìyìn rò pé Fẹ́mi Adébáyọ̀ tí ìlówó débi kọ́ mọ́ fọ́n káàkiri ojú títì. now mi fẹ́ kó dé gbogbo ìdájọ́ yẹn mi fẹ́ kó sí ọ lórí olólùfẹ́ mi wá sọ̀rọ̀ bàbá mi wá sọ̀rọ̀ bàbá àlùbáríkà wá sọ̀rọ̀ Sheikh Labeeb Lagbaji. bàbá ní point pẹ̀lú nǹkan tí wọ́n sọ ọ̀rọ̀ wọn dẹ̀ dá ọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn kan fojú láì fi wo bàbá àwọn kan fojú láì fi wo Fẹ́mi Adébáyọ̀ ẹni ó gbẹ́ kòtò gbẹ̀jìn ẹni tó sì jábẹ̀ náà kò dá lápá. bàbá aspect kan wà tètè disappoint mi ọ̀rọ̀ tẹ́ sọ dáa àgbékalẹ̀ yín ní weight torí pé mi náà ti bínú sírú nǹkan tẹ́ ẹ bínú sí yìí mo ti bínú sí rí. eléyìí tèmi bínú sí kò jẹ́ mọ́rọ̀ ẹ̀sìn ẹ rí i pé mo máa ń sọ mo ní nǹkan mẹ́ta ni mo máa ń sábà dá sí àkọ́kọ́ tó bá jẹ́ tribe mi tó bá jẹ́ religion mi then ìlú tá a ti bí mi so nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn èèyàn ò lè fi bá mi ṣeré kéèyàn fẹ́nu àbùkù kan tàbí kéèyàn fi ẹgbẹ́ kankan ní kí n fara mọ́. èmi náà ti bínú sírù nǹkan bẹ́ẹ̀ yẹn rí màá mú reference wá àwọn kan ṣe fíìmù kan nígbà kan wọ́n wá robbery wà nínú fíìmù yẹn wọ́n wá ṣe robbery yẹn to the extent pé wọ́n ní police checking point yẹn àwa ará wọn tí wọ́n fẹ́ ṣe robbery nínú fíìmù yẹn nínú fíìmù náà ni checking point yẹn wà àwọn tó wá ń ṣe robbery yẹn wọ́n wá lọ bá àwọn checking point yẹn pé ẹkùṣẹ́ yẹn ọlọ́pàá àwa onífíìmù ni o wọ́n gbé script dání wọ́n dẹ̀ mú pé kámẹ́rà dání wọ́n gbé àwọn nǹkan pẹ́ńtà máa ń lò yẹn dání pé àwa onífíìmù ni o so wàá ní ká sọ fún yín nípa fẹ́ shoot fíìmù bí o a fẹ́ ṣe something robbery ẹnìkan máa wà ní okay that's nice wọ́n bẹ̀rẹ̀ robbery obìnrin tán rob ó bẹ̀rẹ̀ sí ní sunkún wọ́n dẹ̀ robbery rẹ̀ ó dẹ̀ real nínú movie yẹn ṣùgbọ́n wọ́n sọ fún àwọn ọlọ́pàá pé acting so ọbẹ̀ yẹn wá ń ké ó wá lọ pariwo fún àwọn ọlọ́pàá pé gbà mí wọ́n ti gba mọ́tò mi wọ́n ti gbé mọ́tò mi lọ àwọn ọlọ́pàá yẹn wọ́n sọ pé gẹ́ ìgúdù gan o òwú sí heart ó dẹ̀ fara heart ó try gan o ṣe gbá gan o ṣe àwọn àgbàdo tó wá hold aṣọ máa ọlọ́pàá lọ gbà àníyàn gba mọ́tò mi àwọn olè ní nínú ṣe bẹ́ẹ̀ ṣútì fíìmù èmi ò ṣútì fíìmù so concept tí wọ́n treat nínú movie yẹn nìyẹn so definitely ṣé wọ́n tún tíátà ṣe ni àbí wọ́n bà tíátà lórúkọ jẹ́ ìjọ míì tá a bá fẹ́ ṣe fíìmù ṣé that is why mo ṣe support idea àbí àbá àbí àṣẹ
tó wà nínú pé kéèyàn kọ́kọ́ lọ gba take àwọn permissions kan kó tó di pé ó máa shoot àwọn films kan tẹ bá fẹ́ lo station center tàbí fẹ́ lásán lọ́pọ̀ fẹ́ lo whatever ó láwọn letters kan tẹ máa submit script yẹn sí tó máa kọ́kọ́ cross check ẹ̀. So it's a good idea. Likewise ntí bàbá Labib Lagbaji tán kọ́mẹ̀ntì lé lórí nípa Fẹ́mi Adébáyọ̀ èmi ò wo múfì yẹn o èmi ò dẹ̀ mọ̀ tí ń bẹ ń bẹ níwájú èèyàn àtọlọ́hun mi dẹ̀ ti láǹfààní pé kí n lọ wò ó ṣùgbọ́n mo mọ̀ pé tí bàbá yẹn ò bá rí kò kí ń wí. So láti lè protect even though kó mọ̀ ṣe pé mùsùlùmí ni anybody ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti ṣe nǹkan kan tó lè affect religion kan either Christian or Muslim or ẹlẹ́sìn àbáláyé even though láti lè kúrò nínú ẹ̀sìn kó lọ tapùsẹ́ sásọ ẹ̀sìn àlàmí aṣọ ẹ̀sìn mi kò kẹ́ Ọlọ́run ló lẹ́sìn rẹ̀. So èmi rọ̀ gbogbo wa ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n ẹyọ kan bàbá iṣẹ́ ọwọ́ Ọlọ́run ní Fẹ́mi Adébáyọ̀ èmi máa ń gbàdúrà kan gíga mi tó bá ń bí ẹ nínú ò ní ga ni o tó bá yẹ pé gíga rẹ ni yóò já mi bọ́ torí pé mi ní bínú ẹni tó ń ga mi dẹ̀ ní gbàdúrà kí iṣẹ́ Ọlọ́run kan bàjẹ́ látọwọ́ mi kódà tó bá ṣe pé nìyẹn gan ọ̀tá Ọlọ́run ni fúnra Ọlọ́run ni ó fìyà jẹ kì í sọwọ́ mi ní gbàdúrà k'Ọlọ́run ó lò bí ń pàṣán fún ṣe torí pé Ọlọ́run ò ṣe gbèjà. Àwọn stage tẹ bá ọ̀rọ̀ yẹn dé ó nípọn díẹ̀ inú mi dùn pé ìròyìn bàbá Fẹ́mi Adébáyọ̀ tẹ bá wá rírun nǹkan báyìí ẹ tún wá sọmọrọ pé ẹ mọ ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé o pé ó yẹ kẹ́ ẹ pè nítorí ìnùbí bọ̀ tó ti ń ṣe gbá tó ń ṣàwò ẹ wá ní lórí ọ̀rọ̀ ọtí gan tó tún ṣe ambassador ẹ̀ most of people ló ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọtí yẹn ta lọ́lọ́run sọ̀rọ̀ lórí ẹ̀ ó fi against àwọn ọlọ́tí pé àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe àwọn làwọn máa ń lo ọtí jù ṣùgbọ́n gbà wọ́n fẹ́ mú ambassador wọ́n lọ mú Fẹ́mi Adébáyọ̀ tó jẹ́ lẹ́sìn mùsùlùmí wọ́n mú Ọdún Adékọ́lá tó jẹ́ lẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n drop comment lórí ẹ̀ so ọmọdé yìí náà tún sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀yin náà gbàgbẹ́ kọjá Ọlọ́run wọ́n ṣe mí lẹ́nu gíga nú ayé o ṣe mí lẹ́nu gíga nú ayé tí èèyàn gàṣà wọn ní sọ nípa ẹ̀ àìmọye ẹni tí ò tí ì jẹ́ nǹkan kan nínú ayé tó ń rìnrìn ìdọ̀tí tó ń rìnrìn ọ̀bùn ṣùgbọ́n ayé ò rí àìmọye táyé rí táyé ò wò bẹ́ẹ̀ torí pé kò jẹ́ nǹkan kan nú ayé Ọlọ́run èmi náà ń retí orí tó ṣe fún Fẹ́mi Adébáyọ̀ wá sórí ìdùnnú fèmí náà wá sórí àgbéga fún mi àwọn tó ti ṣe fún wọn jẹ́ kó bàjẹ́ èyí tó wá ti ṣe fún mi lórí yìí náà tí mò ń dúpẹ́ lé lórí Ọlọ́run o wọn kàn kọ mi mọ́ rí fáàsì wọn jẹ́ ń dẹni ẹ̀yìn láwùjọ àwọn olórí rẹ̀. Bàbá lẹ́jẹ́ fún Fẹ́mi Adébáyọ̀ látàrí ẹ̀sìn tẹ́ ẹ gbé dání lọ́jọ́ orí ẹ lè má tó wọn bí ṣùgbọ́n mo rò pé kìíní yẹn simple gẹ́gẹ́ bí ẹlẹ́sìn wa kẹ́ẹ̀jọ jókòó wọ̀nàwọ̀ kẹ́ẹ̀jọ sọ àwọn nǹkan kan gẹ́gẹ́ bí ìrìn àjò tẹ́ ẹ máa ń rìn bàbá. Ẹ jẹ́ kí n sáré mú nǹkan kan wá sí ìrántí yín inú mi ó dùn tí fídíò mi bá dọ́dọ̀ bàbá wa Labib Lagbaji. Ẹ nígbà tẹ́ lọ sí Lẹ́kì ẹ ṣalábàápàdé Sam Larry ẹ wá fẹ̀sùn kàn torí pé ẹ fẹ́ràn Mohbad gan pé ìwà apààyàn kìíní kan nǹkan kan ó wá láǹfààní àti kọ́ọ̀lù yín in ẹ wá sọ̀rọ̀ nítorí ìnùbí ó wá búra fún wọn wá gbé yín lọ sọ́dọ̀ Naira Marley from there ẹ wá ń fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ lọ́kàn ara ẹ̀yin lẹ mọ̀ ibi tí fídíò tẹ́ ṣe yẹn ní tó convince àwọn èèyàn dé ó convince most of people nínú ayé ìdá orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí ìgbàgbọ́ tí wọ́n ní sẹ́yìn torí ìgbàgbọ́ tí wọ́n ní nínú ọ̀rọ̀ yín àwọn ilé ohun ṣàǹṣọ ọmọ ìlú yín àwọn ẹni tá à ń sọ yìí ó possible kan má jẹ́ lẹ́sìn Islam ó dẹ̀ possible kan jẹ́ lẹ́sìn Islam but kò sí tó wá ní ti Fẹ́mi Adébáyọ̀ rí kò ṣe kò tí ì tó kẹ́ ẹ mọ̀ lè pé kẹ́ ẹ mọ̀ lè bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ Ọlọ́run tẹ́ gbé dání àti iṣẹ́ Ọlọ́run tẹ́ ń jẹ́ Ọlọ́run ní jẹ́ nǹkan ṣe látara yín astaghfirullah ṣùgbọ́n mo kàn wò pé gẹ́gẹ́ bí ẹ̀sìn tá a jọjọ́ mọ̀ ẹ̀yà ń bẹ̀ wàláhì tó bá rí bẹ́ẹ̀ kò tí ì burú jù tẹ́ bá wá wò pé Fẹ́mi Adébáyọ̀ èmi àti ìsọ lọ́rọ̀ kò síbi tẹ́ máa dé láyé téèyàn kan máa sọ pé mo mọ̀ Labib Lagbaji Ọlọ́run ti gbé yín ga débẹ̀ mo follow yín ní back to back
gbogbo àtẹwà labroad ìgbà tẹ̀tì ẹ̀ kọ́kọ́ lọ wọ aṣọ kan bíi jámàsì báyìí ẹ̀mí ò tiẹ̀ dá yín mọ̀mọ́ nítorí inú mi wá dùn gan pé ṣé pé bàbá yìí fine báyìí inú mi wá máa ń dùn tí màá rẹ́ni tó fine tó kàwé tó wà ní Islam tó wá tó gbàgbọ́ yé kéwu tó wá jẹ́ni tó lọ́rùn ń lò kí ìsẹ̀ni kéṣù ń lò. I love you sir bàbá kọ́lọ́ jẹ́ kẹ́mi yín ogun ọlọ́run gbogbo ọjọ́ tó bá wù tẹ́ lò láyé ọlọ́run mọ́ yọ ìsìláàmù kúrò lára yín mọ́ yọ yín kúrò ní ìsìláàmù torí pé ẹ wà ìsìn lẹ́jẹ̀. ṣùgbọ́n àkèémọ̀ rìn èèyàn àgbàlagbà náà lẹ́ni àkèémọ̀ sún máa wì káwé èkútékétí rẹ̀ ọmọ jòrò ẹjọ́ bàbá torí tó lọ́run àti tànábì ọ̀rọ̀ yìí ò yẹ kí àwọn èèyàn ò dá sí ẹ̀rí bàbá kódà kẹ́ wá rẹ́kọ́ọ̀dù tó wáyé pé kó lè káwa tó kú náà lọ́gbọ́n ni wá rí bàbá rẹ̀ bàbá kan báyìí lọ́rẹ́ mi ṣe nǹkan báyìí tábúrò mi ṣe kò dé kàtó pẹ̀lẹ́sìn tá a gbé dání pàápàá jùlọ tó tún jọmọ bíbí Ìlọrin pàápàá jùlọ tó tún jẹ́ ògo Ìlọrin ògo àgbáyé ni ṣùgbọ́n ògo tó wá láti Ìlọrin bàbá ẹ̀ ògo àgbáyé ni torí pé nọ́mbà 1 ni bàbá ẹ̀ lé ní inú iṣẹ́ tá a gbìyàn láàyò tí òkè dẹ̀ sí pé tó pọ́n jẹ́ nọ́mbà 1 tí wọ́n bá ṣe tí ò dá ẹ̀mí máa sọ ṣẹ́gẹ́tì èmi sọ pé nǹkan ṣe dà tàbí nǹkan ṣe ò dá mi ì dẹ̀ sọ pé n tẹ́ comment lé lórí yẹn pó wrong ṣùgbọ́n mi kàn wo bó ṣe yẹ kẹ́ gbégbà tẹ́ bá wá pọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọ kékeré tẹ́ bá ẹni tó bá wá rí ọ̀rọ̀ mi bí ọ̀rọ̀ fẹ́nu tó ó kú ọkọ̀ lọ bọ́lọ́run ṣe tọ́nà mi tó ti máa fẹ́ sọ máa ṣe ìdí náà sọ̀rọ̀ tẹ́lẹ̀ mistake ọlọ́run ọba tó máa ń fi ẹ̀dá mọ̀nà so bàbá mi kò tí ì pẹ́ jù kò dẹ̀ tí ì yá jù táǹfààní bá wà fún yín tẹ́ bá mọ̀ pé yes ìbọn mọ̀ pé ẹ̀ kì í sábà ṣiṣẹ́ fẹ́nu ẹ̀ẹ́dẹ̀ kì í sábà sọ̀rọ̀ fẹ́nu ọlọ́run ló ń darí yín èmi ò wá tó yín darí ṣùgbọ́n ẹ mọ̀ pé ọlọ́run ló ń darí èmi náà tí mo fi sọ tí mo sọ ẹ̀ táǹfààní bá wà ẹ ṣe correction yẹn Fẹ́mi Adébáyọ̀ ẹni tó máa ń listen ni ẹni tó máa ń gbọ́rọ̀ ni ìní yẹn simple ọwọ́ yẹn fi kọ́ ìtàn tí wọ́n yà àìmọye nǹkan náà lè yọ kúrò ńbẹ̀ wọ́n lè fi nǹkan míì síbẹ̀ èmi náà ń fẹ́ nǹkan tó bá máa against tó máa da epo sí aṣọ àlà ìsìn tá a gbé dání torí àwọn kan máa ń lo avenue yẹn láti fi kick against wa I remember there was a time tálájí Oríyọmí Hamzat tó lọ sí Mẹ́kà tó ń lọ the way tó ń fi tweet Nàìjíríà ń bẹ̀ tó ń lọ sọ lórí fídíò ṣé nǹkan tó wrong ni àkọ́kọ́ presenter ni tó lè rí nǹkan ó jà fún Nàìjíríà bó ṣe dé báyìí àwọn ẹlẹ́sìn kejì wọ́n bẹ̀rẹ̀ sí ní lo against wa bẹ́ẹ̀ ń gbé ìsúpá tó júbọ̀ lẹ́ lọ ọ̀yìn sàárè tí ọkàn yìí sàárè ìgbà tẹ̀ ń lọ wo sàárè àwo tẹ̀ ń lọ wo ẹ̀ imagine so ẹ má jà máa fàyè lẹ̀ fọ́tẹ̀mọ̀ ẹ má jà máa fàyè lẹ̀ fún third party mọ́ so olúfimọ́ sí olúfimọ́ ni ẹja délé ká tó bára wa wí so kò pọn mi ní kó jẹ́ kọ̀rọ̀ mi ní kó jẹ́ nìkan but one on one èmi prevail ọdún náà ló ń da orí social media láì jẹ́ pé ẹni tó bá lè rí lójú kó lójú kó fi pass message sí ṣùgbọ́n rú ọ̀rọ̀ báyìí ó rọ kódà pé Fẹ́mi Adébáyọ̀ nǹkan báyìí mo rí o yọjú sí mi kájọ sọ àsọyé pọ̀ lórí ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ míì máa ń sọ pé àjẹ̀bí mọ́ gbà àjẹ̀bí mọ́mọ́ ní kógun jàlù ṣùgbọ́n àjẹ̀bí mọ́mọ́ ò tí ì kógun jàlù ẹni tó jẹ̀bi tí ó gbà gangan lọ dàlẹ́ òun lọ dáadáa òun la kógun jàlù yọjú sí mi tó bá sì pé lẹ́yìn ìgbà wọn tó bá wá gbé gbèsè kan gbogbo olúwa yìí ló wà ní dákẹ́ lórí mi nítorí iṣẹ́ tí mo gbé dání kí n bẹ̀sẹ̀ mi jẹ́ bẹ́ẹ̀ ni now lórí ọ̀rọ̀ ọtí nígbà tí mo kọ́kọ́ rí kinní yẹn gbà yẹn mo kọ́ọ̀lù àfáà mosque mi kan tó jẹ́ ẹni tí máa ń ṣe wá sínú mọ́ṣáláṣí wa àfáà pé mi náà ṣe máa kírun tí mo jẹ́ mùsùlùmí torí tí èèyàn bá jẹ́ lẹ́kọ̀ọ́ èèyàn gbọ́dọ̀ jó níbi èrè tí wọ́n bá pè mí fún ambassadọ̀ ọtí ṣé kí n ṣe àbí kí n má ṣe àfáà dá mi lóhùn bí mo ṣe wà yìí fún ara mi láì yàtọ̀ fún tẹ̀sí inú tí mo kọ́kọ́ kórìíra ńlọ ti wà mi kì í mú mi tún lè fowó mi rà fún yàn
ní máa ń sábà dìjà láàrin mi àtàwọn yẹn pé kò kàn mí àwọn àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ torí tọ́lọ́run kọ́ o èmi fúnra ara tèmi gangan mo ò fẹ́ ní tí mi ìbá dẹ̀ lè kí bẹnu mi ì lè fún yàn. Wọ́n á dá mi lóhùn ọ̀rọ̀ wa pọ̀ mẹ́ ó dápá kejì ìsọ̀rọ̀ sí ẹ̀yin olólùfẹ́ mi ẹ lọ bá mi subscribe sórí Ajambadun Ojo TV ẹ lọ bá mi subscribe sórí Ajambadun Ojo TV tèmi gangan ni tó pé ìbẹ̀lẹ̀ tí màá wo gbogbo àwọn sinimá mi ẹ fìfẹ́ hàn mi ojú òní tí ẹ ní gbèrè ìtìjú ṣé olè kó le tó kò ní lè mọ́ yín ní kúkúrú èdè bàbá àfà Labib Lágbàjì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣe correction comrade Barrister Fẹ́mi Adébáyọ̀ please for God's sake ẹ ṣe correction Ọlọ́run ọba aláàánú yóò kàn gbogbo wa astaghfirullah inna Allaha ghafurur rahim.